Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá àmúrí nǹkan fìrí, bàbá rerin, ẹ jẹ́ ká sọ pa rerin. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó ń dátọ́ lẹ́nu ìgbín tó bá di ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa àṣírí ògùn ìbílẹ̀. Èmi ò ní kí ẹni tó ṣe Christian kó má ṣe mọ́, èmi ò sọ pé ẹni tó ń ṣe Muslim kó má ṣe mọ́, ṣùgbọ́n àṣà Yorùbá ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Àṣà gbogbo ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Gẹ́gẹ́ bá wa ṣe jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa gbé àṣà ti Yorùbá ká máa gbé lárugẹ. Nǹkan tí mo wá fẹ́ sọ nínú fídíò yìí ò ní pé mo fẹ́ sọ̀rọ̀ nípa insecurity. Kí ni à ń pè ní insecurity? Àìsí ààbò tó péye àbí àìsí ààbò rárá ní ilẹ̀ Yorùbá òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ dákun ẹ bá mi farabalẹ̀ gbọ́ fídíò yìí kẹ́ wá bá mi share ẹ̀ bóyá yóò kan àwọn aláṣẹ Yorùbá, yóò kàn wọ́n lára, pàápàá jùlọ bàbá Dami, bóyá ó máa kàn wọ́n lára, k'Ọlọ́run jẹ́ kó kàn wọ́n lára torí mo fẹ́ pè wọ́n sí àkíyèsí ni. Gbogbo ọmọ Kwara ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ ohun tí mo fẹ́ sọ. Àti Ìlọrin ló ti wá ní o, àti Kwara ní o, àti gbogbo ìlú tó jẹ́ ti ìlú Yorùbá lápapọ̀. Ẹ bá mi fi etí gbéyàwó ọ̀rọ̀ nínú ohun tí mo fẹ́ sọ yìí. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Òun náà ni àìsí ààbò tó péye nílẹ̀ Yorùbá. Kí ni ọ̀nà àbáyọ? Ìjọ́rọ̀ náà tiẹ̀ ní ọ̀nà àbáyọ tó fi jẹ́ pé àwọn Fúlàní tó ń dúnkokò mọ́ wa, wọn ò ní lè dúnkokò mọ́ wa mọ́. Àwọn Fúlàní tó ń ṣe agbénipa, ajínigbé tó ń hùwà burúkú nínú ìlú, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọn ò fi ní lè dẹ́rù bà wá mọ́, tí wọn ò ní lè máa gbé wa mọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti jí gbé. Mo mọ ẹnìkan, àwọn mẹ́ta náà gbé 60 million náà gbà. Kì í ṣe pé ẹni yìí ó ní 60 million, ṣùgbọ́n àìmọye nǹkan ní wọn náà tà kó tó di pé wọ́n lè rèsì 60 million yìí. Ṣé bá ṣe máa bá lọ náà rèé? A ní àwọn ajàjàgbara oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni àwọn Fúlàní aṣekúpani ni wọ́n ti pa. Ẹ kí n kọ́kọ́ kọ́rẹ̀ ti àwa Yorùbá fún nǹkan kan. Tá bá sọ̀rọ̀ nípa àwọn Fúlàní aṣekúpani, Fúlàní adàlúrú, ẹ má yẹ ká máa kó gbogbo Fúlàní papọ̀ kó má dàbí pé a nífẹ̀ẹ́ ẹ̀yà kan. Ẹ jẹ́ ká kọ́kọ́ ní lẹ́mìí pé àwọn afẹ̀míṣòfò yìí ó ṣeé ṣe kí Yorùbá kó máa ṣe agbódegbà fún wọn, ó ṣeé ṣe kí Ìgbò kó máa ṣe agbódegbà fún wọn, bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí Haúsá náà lè máa ṣe agbódegbà fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń hùwà burúkú yìí wọ́n ń ṣe Fúlàní ti Nàìjíríà, wọn kì í ṣe Haúsá ti Nàìjíríà, ṣùgbọ́n a rí nínú Fúlàní Nàìjíríà yìí, a rí nínú Haúsá Nàìjíríà yìí tó ṣe pé wọ́n gbé ṣe agbódegbà fún wọn. Bẹ́ẹ̀ sì ni a rí Yorùbá náà bẹ́ẹ̀, a rí gbogbo ẹ̀yà tó kù náà bẹ́ẹ̀. Ìwà burúkú ni ìwà burúkú ń jẹ́, kì í ṣọ̀rọ̀ ẹ̀yà. Kì í ṣe pé kéèyàn rí Fúlàní tó jókòó jẹ́jẹ́ ká máa fún ní wàhálà. Mo fẹ́ ká mọ̀ pé àwọn Fúlàní kan wà tó ṣe pé báwa ò ṣe bẹ lọ́hùn wàhálà fún ara wa, fún ìgbésí ayé wa, làwọn náà wà tí wọn ò bẹ lọ́hùn wàhálà tán jókòó ara wọn jẹ́jẹ́. Ẹlòmíràn ti ẹ̀ sọ pé ṣé Fúlàní tó jọmọ Nàìjíríà wà ní? Èwo ni Fúlàní Nàìjíríà? Fúlàní tó jọmọ Nàìjíríà ó wà, kódà ó pọ̀ lóríṣiríṣi. Nítorí pé òyìnbó pé kinní kan ní intermarriage. Kí ni intermarriage? Ni pé ọmọkùnrin Fúlàní ó ti fẹ́ obìnrin Yorùbá, ọmọbìnrin Yorùbá ó ti fẹ́ ọkùnrin Fúlàní, ọmọ tán bá bí Fúlàní náà ni, ọmọ Nàìjíríà náà sì ni. So èyí ti wà tipẹ́. Tẹ́ bá wo àwọn Fúlàní ẹ rí i pé wọ́n ti darapọ̀ mọ́ Yorùbá nílùú Ìlọrin àti ní gbogbo agbègbè. Ọmọ tán bá ń bí a lè kọ̀ wọ́n sílẹ̀ pé kì í ṣe ọmọ Yorùbá àbí kì í ṣe ọmọ Fúlàní. Tá bá ti wọnú ara wa bọ́lọ̀ ṣe fẹ́ kó wà nìyẹn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn oníṣẹ́ ibi. Ẹ má yẹ kó jẹ́ pé orúkọ Fúlàní lá máa bàjẹ́ káàkiri. Ẹ jẹ́ kí yẹn kọ́kọ́ clear tá bá ń fẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro wa. Ìwà téèyàn bá wù òun ni ká address. Ẹ má yẹ ká máa sọ pé àwọn Fúlàní ẹ máa fi sí pé àwọn Fúlàní afẹ̀míṣòfò, àwọn Fúlàní ẹṣin òkọkú, àwọn Fúlàní. So èèyàn á lè máa mọ̀ pé kì í ṣe Fúlàní ni akórìíra, àwọn èèyàn burúkú tó pọ̀ nínú ẹ̀yà wọn
òun ló fà tó fi rí báyìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni tí Yorùbá náà bá ṣe nǹkan kan, ẹ má sọ pé àwọn Yorùbá ẹ̀ṣẹ̀ tẹ́nìyẹn bá ṣẹ̀ òun ní kẹ́ sọ àwọn ọmọ Yorùbá agbénipa wọ́n á ti mọ̀ pé agbénipa tó wà nínú ẹ̀yà Yorùbá lèèyàn ń sọ. Ọmọ olè Yorùbá, so èèyàn á ti mọ̀ pé ọmọ olè tó wà nínú ẹ̀yà Yorùbá lèèyàn ń sọ. Kì í ṣe pé ká máa fẹnu ba ẹ̀yà kan jẹ́. Ẹ jẹ́ kí ìyẹn kó wà nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa tá bá ń fẹ́ solution sí nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan míì tí mo tún wá fẹ́ kí a wò ni pé ẹ jẹ́ ká lọ sí ìlú Kwara. A rí i pé àsìkò kan wà tó ṣe pé àwọn Fúlàní, àwọn afẹ̀míṣòfò yìí, àwọn Haúsá ni wọ́n ń disturb. Àwa Yorùbá a dúró pé kò kàn wá, ara wọn náà ń bá jà. Yíbò náà dúró pé kò kàn wọ́n, ara wọn náà ń bá jà. Ìgbà tán bá ara wọn jà tán, ṣe rí pé padà kan ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ wá jẹ́ ká lọ sílùú Kwara. Gbogbo Kwara lápapọ̀ òun ni mo fẹ́ sọ yìí. Nígbà tí àwọn afẹ̀míṣòfò tán máa ń dààmú ìlú kan, ẹ rí i pé ìlú kejì máa ń ṣe bí ẹni pé kò kàn wọ́n títí tìlú tán kojú yẹn tán máa fi rẹ́yìn ẹ̀, wọ́n á tún wá bọ́ sí ìlú bòmíì. Ṣé bó ṣe máa lọ náà rèé? Ẹ rí i pé a gbọ́ pé àwọn Ìlọrin àbáwọn ìlú bòmíì náà tó jẹ́ Kwara wọ́n gbé ìgbésẹ̀ kan gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pé wọ́n ń dààmú wọn ní Òkè Ọdẹ. Òkè Ọdẹ náà ti wà ní ipò tí wọ́n gbé ìgbésẹ̀ kankan nígbà kan tó yẹ pé wọ́n ń dààmú àwọn ìlú míì. Kì í ṣe pé mo ní Ìlọrin ò dáa àbí ìlú kankan ò dáa. Ní tí mò ń gbìyànjú láti sọ ni pé àgbájọwọ́ la fi ń sọ̀yà. Àwọn ìṣòro tí ó kojú àwọn ìlú kan ní Kwara, gbogbo Kwara ló yẹ kó kàn. Tó bá wá ti ń kan gbogbo Kwara, ó yẹ kó kan gbogbo ilẹ̀ Yorùbá. Tí ó bá ti kan àwọn ìlú kan tó yẹ pé àwọn Yorùbá náà lẹ́nu tán ń pa ń bẹ̀, bá ṣe lè mú rèé tó fi jẹ́ pé solution máa wà lórí ààbò tí ò sí. Fún àpẹẹrẹ, tí ìlú kan bá wà ní ilẹ̀ Kwara, irú bí baba ńlá bó ṣe wà yìí, à ń gbọ́ pé àwọn agbésùmọ̀mí, àwọn èèyàn burúkú, àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí wọ́n ń dààmú baba ńlá. Àsìkò tí wọ́n ń dààmú baba ńlá yìí, tó bá ṣe pé àtòkè Ọdẹ àti Ìlọrin àti Ìgbàjà àti gbogbo ìlú tó kù ní Kwara State tán bá dìde ni wọn ò ní kúrò ní baba ńlá tán kan tún bọ́ sókè Ọdẹ. A gbọ́ pé wọ́n ń dààmú wọn ní Kogi náà. Àwọn ìlú tí ó wà lágbègbè Kogi náà, àwọn náà a máa wòran sìn títí tán máa fi parí iṣẹ́ wọn ní Kogi, wọ́n á tún bọ́ sílùú bòmíì. Ṣé bá ṣe máa bá lọ rè? Kí ni ọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ fún ilẹ̀ Yorùbá òun ni pé a ní àwọn akọni tán ṣe tán láti kojú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, pàápàá jùlọ owó Baba Dami. Èmi ò fẹ́ máa dárúkọ kí àwọn èèyàn tó ṣe pé wọn ò gbọ́ Yorùbá dáadáa àbí wọn ò gbọ́ Yorùbá kán má fi etí máa kọ́ ohun tí mò ń sọ débi pé wọ́n á mọ ohun tí mò ń sọ gangan. Baba Dami, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Baba Dami máa ń sọ àwọn ọ̀rọ̀ kan. Kí ni àwọn ọ̀rọ̀ náà? Ni pé tí wọ́n bá fún àwọn láṣẹ pé ó ti yá, àwọn á wọnú igbó lọ bá àwọn afẹ̀míṣòfò yìí. Bákan náà, ìgbà tí mo gbọ́ interview Ààrẹ Ọ̀nà Kakanfò, ihun tí bàbá náà ń sọ òun náà ni pé tán bá ti fún àwọn láṣẹ ipò yá. Ẹ dákun, ta ló máa fún wọn láṣẹ pé kó yá? Àwọn balẹ̀ Yorùbá ni wọ́n ń retí kan fún àwọn láṣẹ. Bẹ́ẹ̀ sì ni èmi mọ̀ pé wọn ò ní fún wọn. Ìgbà tá a ti mọ̀ pé wọn ò ní fún wọn, ṣé bílẹ̀ Yorùbá bó ṣe máa bá lọ náà rèé? Kí ni ìdí tí wọn ò fi ní fún wọn? Òun náà ni pé ní tèmi fi mọ̀ pé tí mo fi gbà gbogbo tí mò ń sọ èrò tèmi ni o. Ó ṣeéṣe kí èrò tiẹ̀ yàtọ̀. Kò nídìí kéèyàn máa bú mi ní comment section. Èrò tèmi lèmi ń sọ, bóyá lè rí àwọn information kan tó wúlò nínú nǹkan tí mò ń sọ yìí, tó dẹ̀ dá mi lójú pé àwọn information tó wúlò ó pọ̀ rẹpẹtẹ ń bẹ tí a bá fẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro àìsí ààbò nílẹ̀ Yorùbá. Kò sí ọba tó máa ṣetán láti fún Baba Dami ní go on pé ó ti yá. Ìdí ni pé kò sí ọba tí ó fẹ́ gbóná wojú federal government. Ẹ rí i pé mi ò sọ pé gbéná wojú Tinubu àbí ẹnìkan rárá. Kì í ṣọ̀rọ̀ èèyàn tó wà nípò president ní ìṣòro. Kò sọ́ba tó fẹ́ gbéná wojú federal government.
torí ìṣòro yẹn àtòkè ló ti wọ́ wá sálẹ̀. Mi ò sọ pé ìjọba kan ló fà á, ṣùgbọ́n bí ìlú ṣe ń lọ láfíríkà òun nìṣòro. Kò sẹ́ni tó fẹ́ gbéná wojú federal government pé ẹni báyìí ló fún wọn láṣẹ, torí tán bá wọgbó lọ tí wọ́n bá pa ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò yìí, ó ṣeé ṣe kọ́rọ̀ bẹ́yìn yọ kán ni wọn kì í ṣe afẹ̀míṣòfò mọ́. Tán bá ní wọn ń ṣe afẹ̀míṣòfò mọ́, ẹni tí ó fún wọn ní gúhànsán òun ló ní ìṣòro. Kò sí bó ṣe máa porí ajá tán ní porí ìkòkò tí wọ́n fi sè é. Ìyẹn ni gbogbo ọba wa náà ṣe ń dọ́gbọ́n àgbà sí ọ̀rọ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ ọba bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá kò dùn máwọn náà, ṣùgbọ́n tán bá sọ pé Baba Dami ó yá wọgbó lọ, tí ọ̀rọ̀ bá dẹ̀yìn bọ̀, ẹ dákun báwo náà ṣe ní dárúkọ ẹni tó sọ pé wọgbó lọ. Ìyẹn ni kálukú wọn náà ṣe ń dọ́gbọ́n sí. Èmi gbàgbọ́ pé kò sí ẹnìkankan tó máa fún Baba Dami láṣẹ pé ó yá lọ ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ni àṣẹ wọn ni Baba Dami ń dúró dè. Ṣé kìí ṣe pé ọkọ̀ tó ti lọ òun là ń ṣẹ́wọ́ sí? Kí wá ní ọ̀nà àbáyọ? Kí ni Baba Dami náà kí náà lè ṣe sí ọ̀rọ̀ yìí ní àtọ̀dọ̀ wọn? Ààrẹ Ọ̀nà Kakanfò, mo kí yín. Ní tí bàbá náà ń dúró dè òun náà ni pé kán sọ fáwọn pé ó yá. Ìjẹ́ ọba kan ṣetán láti sọ pé ó yá? Ibi tí àwọn ìṣòro ilẹ̀ Yorùbá tó wà nìyẹn. Ọgbọ́n tèmi wá rò pé Yorùbá lè dá láàrin yẹn ni pé ẹ̀yin àgbàlagbà Yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ pe Baba Dami àti ààrẹ, gbogbo dúkù tó wà láàrin wọn, ní tá à ń pè ní dúkù oníjà, gbogbo dúkù tó bá wà láàrin wọn ẹ jẹ́ kán yanjú ẹ̀, káwọn méjì sì búra, ẹ jẹ́ kán fi lẹ̀ búra. Gbogbo ohun tó ti lọ láàrin àwọn méjì kán dáríjì ra wọn, kán sì má jẹ́ kí mi wáyé. Ìyẹn ni búra wọn fẹ́ dálé lórí. Kì í ṣe pé bóyá ẹnìkan ló jàre ẹnìkan ló jẹ̀bi, pé ọ̀rọ̀ báyìí tó bá ṣe báyìí kó rí báyìí. Ìyẹn kọ́. Ìwà tí tọ̀tún wù ó ti wù, ìwà tí tòsí wù ó ti wù. Ẹ jẹ́ ká gbàgbé gbogbo ohun tó ti kọjá. Ṣùgbọ́n kí mi má ṣẹlẹ̀ kán má dalẹ̀ láàrin ara wọn, òun ní búra tèmi ń sọ pé kí wọ́n bú. Tán bá ti búra tán, ẹ wá yẹ ká gbé ẹgbẹ́ kan kalẹ̀. Àti gbẹ́gbẹ́ kalẹ̀ ò le, wọ́n lè wá ẹni tí ò ní orúkọ. Kì í ṣe pé kí dandan ni kí Baba Dami kó gbé ẹgbẹ́ náà kalẹ̀, ṣùgbọ́n òun ni ó fẹ́ ṣe agbáta ẹrù ẹgbẹ́ náà. A lè wá ẹni tí ò lórúkọ kan kó dá ẹgbẹ́ kan sílẹ̀. Ìjọba á lè lọ́wọ́ sí nǹkan fẹ́ ṣe. Ẹgbẹ́ tán bá wá dá sílẹ̀ yẹn, wọ́n á ti fi orúkọ pé ẹ̀ṣọ́ ààbò làwọn, wọ́n á ti fi sí ipá àwọn fẹ́ dáàbò bo ilẹ̀ Yorùbá. Tán bá wá dá ẹgbẹ́ yẹn lẹ̀ tán, nínú ẹgbẹ́ yẹn kán wá yan Baba Dami gẹ́gẹ́ bí kọ̀mándà àbíkan. Ó lè jẹ́ kọ̀mándà Ọ̀yọ́, ó lè jẹ́ ti anywhere fún ẹgbẹ́ yẹn. Tán bá wá ṣe bẹ́ẹ̀ tán, àwọn nǹkan tí Baba Dami táwọn náà mọ̀ tọmọkùnrin lè lò tó dá wọn náà lójú, ẹ jẹ́ kán fún wọn àwọn ọ̀gá kan, kán fún wọn ní àwọn iṣẹ́ kan, kán fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti mọ tí mò ń sọ. Láti ọ̀dọ̀ àwọn ọ̀gá yẹn kí gbogbo ìlú máa wá jẹ àǹfààní ẹ̀. Ẹlẹ́gbẹ́ bọ́n ṣe ṣe OPC láti bẹ̀rẹ̀. Àwọn tí wọ́n wà ní Kwara State, àwọn iṣẹ́ yẹn kán máa lọ pín láàrin ara wọn, kán kọ́ra wọn bó ṣe ń ṣe. Kì í ṣe pé ẹ mówó wá jẹ́ ǹsín gbẹ́rẹ́ fún ẹ rárá. Báyìí kí ìbúra sì wà wípé ẹni tó bá fi àwọn iṣẹ́ yẹn tó bá fi jalè àbí ó fi kọjú ìjà sí Yorùbá, àbólò táṣìírí àwọn iṣẹ́ yẹn fún ẹ̀yà míì, báyìí ló máa rí fún. Ṣẹ́rí tán bá ṣe báyìí kó jẹ́ pé gbogbo ọ̀dọ́ ọmọ Yorùbá anywhere tó bá ti bá wọn kó jẹ́ ọkùnrin ló bá nínú àwọn ọmọ ẹgbẹ́ yẹn. So ibi tí àwọn afẹ̀míṣòfò yìí tán bá wá ti yọjú, ẹ jẹ́ kí a pawọ́ pọ̀, gbogbo ọmọ ẹgbẹ́ yẹn ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká fèsì wọn ni. Ẹ mọ̀ pé tán bá dá irú ẹgbẹ́ yẹn kalẹ̀, àwọn ọmọ ẹgbẹ́ yẹn tó bá wà níbikíbi wọ́n á mọra wọn, àwọn ìlú tó wà nítòsí ara wọn
wọ́n á mọra wọn. Àwọn olówó Yorùbá tó bá fẹ́ sponsor ẹgbẹ́ yẹn kán wá sponsor ẹ̀. Àwọn ìwọ̀nba àwọn ọmọ ẹgbẹ́ yẹn, àwọn nǹkan táwọn náà bá ní láǹfààní láti ṣe fẹ́gbẹ́ yẹn kan ṣe tó ṣe pé ẹgbẹ́ yẹn á ní mọ́tò oríṣiríṣi. Tó bá ti wá ń gbọ́ fìnìfìnì nílùú kan, gbogbo ọmọ ẹgbẹ́ tó wà ńbẹ̀ ẹ jẹ́ kán pe ìlú tó bá wà nítòsí wọn pé ọmọ ẹgbẹ́ báyìí báyìí ó ká fi Àmọ̀tẹ́kùn ká fi ṣẹ̀sáǹpù. Ká ní Àmọ̀tẹ́kùn lórúkọ tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn tẹ wà níbi báyìí báyìí kán ti pera wọn. Ìlú báyìí 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 ó ń kojú ìṣòro. Ìlú tó ń kojú ìṣòro náà bóyá a rí mẹ́mbà bíi 100 tó wà nínú ẹgbẹ́ yẹn tó wà nínú ìlú yẹn. So bóun ṣe wà nínú ìlú yẹn tó 100 yẹn kó yẹ pé ìlú mi náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn mẹ́mbà 50 wà ń bẹ̀. So tí ìṣòro bá dé mẹ́mbà 100 yẹn á pe mẹ́mbà 50 yẹn kan darapọ̀ mọ́ wọn. Àwọn mẹ́mbà 50 yẹn náà tún pé mẹ́mbà tó wà ní ìtòsí títí tá máa fi rí ọmọ ogun Yorùbá tó máa lọ bíi 300 tó máa dúró, tí gbogbo wọn dẹ̀ máa dúró tán tó máa jẹ́ ọkùnrin. Irú sísítẹ́ẹ̀mù yìí la lè lò. Ẹgbẹ́ tí wọ́n bá wá dálẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ kán ṣètò irú Ògún wo. Ògún tí mo sọ ó ti yé ọmọ Yorùbá gidi tó mọ̀rọ̀ gbọ́. Ẹ̀wọ́ tó ń gbọ́ náà ó ti yé àbẹ́dìyẹ kì í yẹ́yin lọ́dọ̀ yín ni. Ògún tí ìjọba bá àpúrúfù fún wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ tán lè máa lò. Ẹ wá jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí bá ṣe lè lo Ògún yẹn. Kì í ṣe pé ká máa sọ pé irinṣẹ́ tán kó wá á ti mọ̀ pé irinṣẹ́ tí wọ́n lágbára. Báwo la ṣe lè ṣe é? Irú àwọn iṣẹ́ wo ló wúlò? Tí irinṣẹ́ wọn bá lágbára tán bá kojú ọmọ Yorùbá, tí irinṣẹ́ náà ò bá sọ̀rọ̀ ńkọ́? Kí la lè ṣe tí òfin ní sọ̀rọ̀? Gbogbo àwọn yẹn ẹ jẹ́ kí ó ti wà kí Yorùbá ká tú ilé. Àwọn àgbàlagbà tí wọ́n ní exaggeration lọ́wọ́. Kí là ń pè ní exaggeration? Ni pé ẹni tó máa rí nǹkan ẹyọ kan tó máa fi mẹ́wàá kù. Irú èèyàn bẹ́ẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá. Kán má gbaṣẹ́ lọ́wọ́ irú àwọn bàbá bẹ́ẹ̀. Iṣẹ́ mi wà kán gbó ewé ni, tán má gbowó kán gbó ewé kán gbé mu. Bàbá mi lè nìyẹn tẹ bá fẹ́ gbó ẹ̀yìn lẹ máa fi rìn kíní kan. Ní tí ò sí lára iṣẹ́ wọn a máa fi kún. Àwọn bàbá kan sì wà tó yẹ pé bí iṣẹ́ yẹn ṣe wà gangan ló máa sọ, kódà tún sọ ìrírí ẹ̀ lórí ẹ̀. Irú àwọn bàbá bẹ́ẹ̀ yẹn kán súnmọ́ wọn. Àwọn nǹkan táwọn àwọn àgbàlagbà fi ń jẹ̀kọ́ tó wà lábẹ́ ewé kán bá wa mu síta kán mu kó lábẹ́ ewé. So ìgbà tí baba ńlá tó ní ìṣòro tó bá ṣe pé irú ẹgbẹ́ yẹn ti wà ní, á kàn sí Òkè Ọdẹ, á kàn sáwọn ìlú tó wà ní ìtòsí ẹ̀. So bóyá àwọn Fúlàní burúkú tó wà yìí bóyá bíi 200 ni wọ́n tán sì kó Ògún oríṣiríṣi dání wá. Ọmọ ẹgbẹ́ tí mò ń sọ yìí tó bá yẹ kán ti dárú ẹgbẹ́ yẹn lẹ̀, ó ṣeé ṣe kán pọ̀ ju àwọn tó wá gan lọ. Bọ́n ṣe ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò kò ní lè máa ṣẹlẹ̀. Irúgbà tán wá sí Òkè Ọdẹ, gbogbo àwọn mẹ́mbà ẹgbẹ́ tí mò ń sọ yìí tó máa wá wọ́n lè ju 500 lọ. Ṣùgbọ́n bá ṣe ń ṣe yìí, mo kí Baba Dami o. Ṣe rí Baba Dami gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ tọ́pọ̀lọpọ̀ àwa Yorùbá náà sì ní gbàgbọ́ nínú ẹ̀ pé Baba Dami lè kojú wọn. Ẹ dákun, ṣé Baba Dami lè wà ní state kan náà lẹ́ẹ̀kan, kan wà ní local government lẹ́ẹ̀kan? Ìgbà tán bá ń pa wọ́n ní Òkè Ọdẹ, ṣé Baba Dami ó lè wà nílé ẹ̀ kan tún wà lókè Ọdẹ? Kò ṣeé ṣe. Baba Dami lè ṣẹ́gbá, Baba Dami lè ṣàwo táwa Yorùbá máa ń ṣe yẹn. Èmi kì í rí bí nǹkan ìwúrí. Kí Baba Dami build àwọn èèyàn táwọn náà máa dúró gẹ́gẹ́ bí ọkùnrin. Ohun gangan ló wúlò fún ilẹ̀ Yorùbá. Ẹni tó bá gbọ́rọ̀ mi á ti rí àwọn nǹkan kan, á ti rí dìmú ń bẹ̀. Kí Baba Dami má fọkàn sí pé bóyá wọ́n á fáwọn ní approval kankan. Ẹ̀rù federal government ló ń bá kálukú pé ọ̀rọ̀ lè bẹ́yìn yọ. Ọba wo ló máa wù pé kán yọ òun kúrò nípò ọba? Ọlọ́lá wo ló máa wù kóun má lọ́lá mọ́ nítorí pé òun jà fún Yorùbá? Kán má dòde approval. Bẹ́ẹ̀ dẹ̀ ni bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò náà tán bá ti yanjú dúkù tó wà láàrin àwọn méjèèjì. Gbogbo àwọn ọmọ Odùduwà tó wà ní abẹ́ bàbá wa
Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ jẹ́ kán darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mò ń sọ yìí. Tàbá ṣe ń yan bàbá Dami pé coordinator ìlú kan àbí nǹkan kan ipò kan ṣá, mo kàn fi coordinator ṣe àpèjúwe ni. Ẹ jẹ́ ká yan bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Yorùbá fún ogun jíjà tí wọ́n wà yẹn. Ẹ jẹ́ ká gbà fún wọn, ká mọ̀ pé àwọn lolórí ogun gbogbo ọmọ Yorùbá gẹ́gẹ́ bí oyè wọn. Kó má wá sí dúkùú kankan láàrin wọn débi pé wọ́n á gbọ́ bọ̀dẹ̀ fúnra wọn, kí múlẹ̀ gidi kó wà. Ẹ rí i pé ilẹ̀ Yorùbá ìṣòro tó à ń kojú yìí à ní kojú ẹ̀ mọ́. Àwọn ètò ẹ̀ka tó kojú lọ́jọ́ iwájú náà ẹ rí i pé gbogbo ẹ̀ ó máa di pẹ̀tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n máa ṣe ń bá lọ yìí pé wọn ò fún bàbá Dami láṣẹ ni, wọn ò fún ààrẹ láṣẹ ni, ẹnìkan kò ní fún yín láṣẹ o. Ọ̀nà tá lè gbà nìyẹn. Ẹgbẹ́ kan kalẹ̀. Ìjọ kan wọ́n sọ̀rọ̀ bàbá Dami, wọ́n post fídíò kan, mo wá rí ẹnìkan tó comment sábẹ́, ó ní tí bàbá Dami bá ti sọ pé ó yá náà ni. Ó túmọ̀ sí pé àwọn kan ń retí irú tí mo sọ yìí, ṣùgbọ́n in tí kò wá fi rí bẹ́ẹ̀ kò yé mi, bóyá wọn ò ronú débẹ̀ ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín àwọn fídíò yìí, ẹ bá ń pín kiri débi pé ó máa dọ́dọ̀ àwọn aláṣẹ Yorùbá, bóyá wọ́n máa gbé ìgbésẹ̀. Irú ẹgbẹ́ tí mò ń sọ yìí tán bá gbé kalẹ̀ tán, kódà a lè rí ọba tó máa join wọn. Mo dẹ̀ mọ̀ pé bàbá wa Ọ̀nìrìṣà náà wọ́n máa nífẹ̀ẹ́ sí irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Ìbúra gidi tó ṣe pé èèyàn tó bá ti dalẹ̀ Ògún ló máa pa, ẹ wá jẹ́ kó wà tó máa jẹ́ búra gidi. So irú ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn ìjọba ti mọ irú ń ta fẹ́ ṣe. Tíjọba bá dẹ̀ ti approve ẹ̀, wọ́n ti approve ẹ̀ náà nìyẹn. Ẹlòmíà ní àṣebi ṣe ń sọ ìṣàwọn ìjọba náà wà gbọ́. Wọ́n gbọ́ wọn ọ̀rọ̀ gbọ́n dá sí i. Wọ́n ṣá lè sọ pé àwọn fẹ́ blọ́ọ̀kì, wọ́n lè sọ pé kí CAC má ṣiṣẹ́ mọ́. Irú ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn tí ò lórúkọ tí wọ́n ti ẹ̀ka kún ló máa dálẹ̀. Tó bá dálẹ̀ tán tó ti gbòòrò, ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ máa yé wọn. Àti pé lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà federal government náà kì í support àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Bí ò ṣe sí ààbò, ó dá mi lójú pé federal government náà àwọn náà wọn ò fẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan máa ń wọnú nǹkan kan tó máa ń fa nǹkan kan tí nǹkan kan máa fi ń ṣẹlẹ̀ tán lè sọ fáráàlú, òun ló máa ṣẹlẹ̀. Gbogbo ọmọ ológun Nàìjíríà mo sì kí yín, ẹ kú fi ọmọ ènìyàn ṣe. Wàláì nínú àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn tó ń ṣiṣẹ́ tó ọlọ́pàá, army, gbogbo àwọn tó ń lo ìbọn kò sí. Ṣùgbọ́n in tó ń kojú wọn ó ju ń tán lè sọ fún aráàlú lọ. Ọ̀pọ̀lọpọ̀ alábọ̀dé ló pọ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n ẹ gbìyànjú tẹ bá rí fídíò yìí, ìwọ náà share ẹ̀sẹ̀ lòmíì ká lè máa gbégbèsè kínní á dára fún wa o.